ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójọjọ́ ṣiríṣi dáadáa ni mo bá yín. Ọ̀ǹtì ìgbà tí ẹ̀yin society tẹ́ bá mọ̀ wípé àwọn ọkùnrin náà ń jẹ ìyà lọ́wọ́ obìnrin, tẹ́ bá dẹ̀ gbà wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ń tètè kú ikú wọn ọwọ́ ìyàwó wọn ló ti ń wá, tẹ́ bá mọ̀ wípé àwa obìnrin ní support system tó pọ̀ bẹ̀tẹ̀ àwọn ọkùnrin ò ní kankan, tẹ́ bá mọ̀ wípé tí ọkùnrin bá gbọ́wọ́ sókè tó bá lu obìnrin, mi ní pé kọkùnrin na obìnrin, ọ̀ǹtìgbà tẹ́yìn society bá bẹ̀rẹ̀ sí ní bá béèrè pé kí ló fa lílù, then ẹni tó bá ṣẹ̀ kẹ́ dá tẹrọ fúnrọ́, kẹ́ dá tèrè fèrè, kẹ́ má ní olórí burúkú ọkùnrin ló ń lu obìnrin, kẹ́ béèrè pé kí ló obìnrin yẹn ṣe láti deserve lílù lọ́wọ́ ọkùnrin yẹn, so that tẹ́ bá tiẹ̀ máa padà bá ọkùnrin yẹn wí, bá obìnrin yẹn náà wí, kò ní fi aṣọ rú ẹ̀ ṣòro mọ́. Ọ̀ǹtìgbà tí ẹ bá ń treat, ẹ bá ti stop láti máa treat ọkùnrin bẹ́ẹ̀ ni pé wọ́n wáyé ẹ̀yà, wọ́n yá ayé burúkú, in tó ṣẹlẹ̀ sí ìjọba Lande yẹn kò ní yẹ máa ṣẹlẹ̀ sáwọn ọkùnrin míì. Nǹkan tá à ń gbọ́ ní orí ọ̀rọ̀ ọmọkùnrin yẹn sì, wọ́n ní ìyàwó ẹ̀ ni, èmi ò expect pé kó tún padà sínú ilé yẹn lọ bá ìyàwó yẹn mọ́ tó bá jẹ́ ìyàwó yẹn ni, because tó bá jẹ́ pé nǹkan tí ìyàwó ẹ̀ ṣe nìyẹn lóòótọ́ kò sí marriage. Ìyàwó tó o ti fẹ́ sílé tó sọ fún ẹ pé òun bí ọmọ kan tó dẹ̀ discover pé ó jù bẹ́ẹ̀ lọ, tí ìyá ẹ̀ náà dẹ̀ fẹ́ máa fọwọ́ lálẹ̀, ìyàwó yẹn ò yẹnu ilé ẹ̀, kò sí marriage ń bẹ́ẹ̀, ó ń tanra ẹni. Ẹni ọkùnrin tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí, ó wá síta nísìn, ó wá sunkún, àwọn bí amọ́ máa support ẹ̀, wọ́n á ní obìnrin kìíní kan, mo ń sọ lọ́sàn yẹn nígbà tí mo rí kíní yẹn, mo ní kò yẹ kó padà sínú ilé yẹn mọ́, because tẹ́ ẹ̀ bá mú bọ̀bọ́ yẹn jáde, if you don't remove the trigger, Ọlọ́run má jẹ́ kí nǹkan tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ kó padà ṣẹlẹ̀. Kò sí bí bọ̀bọ́ yẹn ṣe fẹ́ ní sanity pẹ̀lú obìnrin yẹn tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ló ṣẹlẹ̀ lóòótọ́. Kò sí nǹkan tó lè stop the pressure bọ̀bọ́ yẹn náà bí pé kẹ́tì ẹ̀sìn kọ́kọ́ mú away from the trigger. Kò sí marriage tí obìnrin bá wúrú wà bẹ́ẹ̀ yẹn, kí ni marriage tó wà bẹ́ẹ̀? Kí ni marriage tó wà bẹ́ẹ̀? Because marriage yìí ó ti fi irọ́, ó ti fi tẹ́lẹ̀. A dẹ̀ máa ń sọ fún ẹ̀yin ìyá ìyàwó kí lẹ lọ ń ṣe nílé àwọn ìyá ọmọ yín, lẹ lọ ń ṣe nílé àwọn ọkọ ọmọ yín. Iyì lọ bá ń forí gbẹ́ ṣe, tẹ́ ẹ bá ti lọ síbẹ̀ nígbà tó bímọ, kí ni àti máa control inú ilé àwọn ọmọ yín fún? Tó bá jẹ́ pé nǹkan tá à ń gbọ́ mi ò tiẹ̀ bank lórí nǹkan tí mò ń gbọ́. Bèmí sọ fún yín wípé ọ̀ǹtìgbà tí èèyàn bá mọ̀ wípé 95% ọkùnrin tó ní depression obìnrin ló ń fà á. Wàhálà tí 95% ọkùnrin tó ń tètè kú ikú wọn àtọwọ́ obìnrin ló ti ń wá. Kò dìgbà tó bá fóbìnrin ní poison, tó bá fún obìnrin ní nǹkan tó dìgbà tó bá fọkùnrin ní poison, ipe physical poison ni kó máa wu ìwà tó ń fún ọkọ ẹ ní depression, poison ni kó máa parọ́ kó ló bímọ ọkọ kó jẹ́ mẹ́ta ló ní, poison ni fọkùnrin. Kò dìgbà tó bá fi oògùn sínú oúnjẹ fún wọn. Àwọn ìwà tẹ́ fi ń poison wọn ó wà. Àwọn ìwà tẹ́ fi ń poison wọn tó fi ń ní depression, àwọn ìwà tẹ́ fi ń poison wọn tó fi ń tètè kú ṣáájú yẹn ó pọ̀. Ọ̀ǹtìgbà tẹ́yìn society tẹ́ bá mọ̀ wípé ọkùnrin ń jẹ ìyà tí àwọn obìnrin yìí ń ṣe, èmi ni mo mọ̀ nǹkan tí àwọn obìnrin míì ń ṣe. Ẹ mọ̀ pé ó bẹ́tà ọkùnrin gò tí ẹ fẹ́ yàwó mọ́, nísìnyí wọ́n ti fẹ́ máa kọ́kọ́ bímọ kọ́ lọ. Because ọmọ kékeré tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ lóòótọ́, kò sí marriage, kò sí nǹkan tó ń contest, kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ lórí ẹ̀ tí ò bá jú pé kó ní kálukú máa lọ lọ ẹ̀, because ó ti fi irọ́ pẹ̀lẹ́ marriage yẹn. Ìwọ obìnrin wàá bímọ 2 mẹ́ta, wàá lọ wá sí bùkátà, wàá lọ wá sọ́dọ̀ ọ̀rọ̀ ọkùnrin ọlọ́kùnrin, wàá fẹ́ kó máa tọ́jú ẹ, kó máa tọ́jú ọmọ tóun náà bí tẹ́lẹ̀. Níbo ló ti ń ṣerú ẹ̀? Níbo ló ti ń ṣerú ẹ̀? Ìjọ tó bá ti mọ̀, ó ní obìnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ fọkùnrin, tó parọ́ fọkùnrin pé ọmọ kan ló bí tó wá discover, ìjọ yẹn ni kí marriage yẹn tán. Torí ìwọ tó parú rọ́ yẹn, tí ó bá ṣọ́ra ó sì máa padà pàdánù ni ó máa pa ọkùnrin yẹn dànù. Because ìjọ tó bá ti discover, torí ó fi fẹ́ tẹ́lẹ̀, bùkátà ló fi fẹ́. Ìjọ tó bá dẹ̀ di discover, ìjọ yẹn ló máa gbẹ̀mí ẹ̀. Ìjọ tó bá ti mọ̀ wípé ó mọ̀ wípé irọ́ ló ń pa, ó máa wá bó ṣe máa gbẹ̀mí ẹ̀ ni. Tí ẹ bá save life boy yẹn, Lande ẹ̀ yẹn, tẹ́ ẹ bá save life ẹ̀, ẹ rí pé ó ti ní anxiety nígbà tó wà nínú ilé.
tó ń sọ̀rọ̀ tíyàwó ẹ̀ ṣe ó tún bú sẹ́kún. You have to take that guy away from that house. Tẹ́ bá fẹ́ jẹ́ kí nǹkan tí ó dá kó ṣẹlẹ̀ sí. Because trigger mo dẹ̀ sọ mo ló lè jẹ́ inú ilé ẹ̀, ó lè jẹ́ obìnrin ẹ̀. Pẹ̀lú nǹkan tá ń gbọ́ nísìn obìnrin ẹ̀ ní trigger ẹ̀. Ẹ dẹ̀ fẹ́ kó ní sanity, ẹ sì fẹ́ kó máa wà nínú ilé yẹn. Until gbà tẹ́yìn society bá believe pé majority nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́kùnrin tó fi ń kú, tó fi ní depression látọwọ́ obìnrin ló ti ń wá. Àwọn obìnrin ló ń fún wọn ní poison jẹ, kò ṣe pé wọ́n fi poison sínú oúnjẹ wọn. Ìwà ló fi ń poison àwọn ọkùnrin, ló fi ń pa wọ́n díẹ̀díẹ̀, tó fi ń kú kékeré. Kí ló dé àwọn bàbá wa tí ẹ̀mí wọn fi ń gùn ju àwọn ọmọ ọkùnrin tó pọ̀ jù nísìn lọ. Ìwà lẹ fi ń pa wọ́n. Ọ̀tìgbà tí àwọn society bá rí pé wọ́n lu obìnrin, kí ló ṣe tó fi lù ẹ́? Tẹ́ bá tẹ̀ sí máa bá ọkùnrin wí. Kẹ́ wá ìdí tí obìnrin yẹn dì tó fi jẹgba lọ́wọ́ ọkùnrin yẹn. Kẹ́ wá bá obìnrin yẹn wí pé wọ́n ń ṣe bẹ́ẹ̀. Kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá bọ́kùnrin wí. Ẹ ní fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Torí pé ọkùnrin yẹn gbọ́wọ́ sókè lẹ máa bá káàkiri, lẹ máa sọ káàkiri. Ẹ ní fẹ́ gbọ́ nǹkan tí obìnrin ṣe rárá. Ẹ ní fẹ́ gbọ́. Whereas àwọn obìnrin míì wọ́n wà frustrating débi pé ọkùnrin wọn gan tó bá jẹ́ áńgẹ́lì tẹ́lẹ̀ á di èṣù látara poison tó bá fún jẹ. Ohun tìgbà tí society bá wake up pé ọkùnrin entity ni wọ́n bó ṣe wá, obìnrin náà entity ni wọ́n. Bí obìnrin ṣe ní right sí softness, bẹ́ẹ̀ náà lọkùnrin náà ní right fún sí softness. Kò ń ṣe pé bóyá every time obìnrin náà láti máa treat softly. Torí àwọn obìnrin dẹ̀ mọ̀ bẹ́ẹ̀, wọ́n capitalize. Ìyẹn wá sórí platform, orí social media ṣe wá sunkún. Whereas pẹ̀lú nǹkan tá à ń gbọ́, òun gógó ní trigger tó fa depression fún bọ̀bọ̀ yẹn. Pẹ̀lú nǹkan tá à ń gbọ́ ni o, allege ni mi ò mọ̀ o. Òun gógó ní trigger. Ẹ dẹ̀ tún wá mú, ẹ tún padà. Ẹ dẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, kò wà kò ire, ẹ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kò fún, ẹ ń wíru ó ń wíru. Ṣé rò pé bọ̀bọ̀ yẹn sound? Tí ò bá kúrò níbi tí baby yẹn, tí lady yẹn wà, Ọlọ́run má jẹ́ kẹ́ gbọ́ nǹkan tí ò dá nípa ẹ̀. Because ó ti wà frustrated. Lady yẹn láti excuse ẹ̀. Àbí kò òun excuse lady yẹn náà. Wọ́n láti excuse ara wọn. Help him mentally by taking him back to the house. By taking him back to the trigger. And wọ́n láti excuse ara wọn náà. I am telling tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀. Ìyẹn ti ẹ̀gbọ́n títà òjòkó. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin, ọkùnrin ló ń go through nǹkan báyìí. Mo dẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ. Màá gbé case kan wá fún yín níjọ́ Saturday, màá wá play ẹ̀ fún yín kẹ́ wá gbọ́. Kẹ́ wo ibi tí ọkùnrin ti ń sunkún, kẹ́ máa wo nǹkan tó ń jáde látẹnu obìnrin yẹn sí ọkùnrin yẹn. Tí yẹn bá gbé ọwọ́ tó bá gba ọkùnrin yẹn, tó ọkùnrin yẹn bá gbé ọwọ́ tó bá lù, ẹ ló ṣe lù. Ẹ ní rántí gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn. Ṣé ọkùnrin ṣé wọ́n sọ fún yín wípé ara ẹ̀jẹ̀ kan ló ràn lára wọn ni? Tí mi a máa sọ ọ̀rọ̀ yálà ìyá ọ̀rọ̀ kò bá kù gbé ọ̀rọ̀ burúkú sí ya sọ́kọ ẹ̀. Tẹ́ ẹ dẹ̀ sọ pé ó ṣe lù ú. A dẹ̀ fẹ́ jáde, wọ́n á tún tilẹ̀kùn, a ní kò gbọdọ̀ lọ. Ṣé kò ṣèyàn ni wọ́n ni? Ṣé rú ìtò ṣẹlẹ̀ yìí sì tó fi rọ́? Ṣé ìyẹn kò sí marriage nínú ẹ̀ kí bọ̀bọ̀ yẹn má tanra ẹ̀ kó má jẹ́ kó pàdánù. Ó máa pàdánù lédi yẹn á dẹ̀ tún ọmọ elépo ni á tún tú ìgò epo ẹ̀fọ́, á tún tẹ̀ lọ́kùnrin mi, á tún lọ parọ́ pé òun òbí mi, òun òbí kan rí, á tún lọ bímọ ń bẹ̀. Àwọn tó bá mọ̀ kán ẹ tètè mú kúrò níbi tó wà yẹn náà kó tiẹ̀ lọ sinmi. Ẹ mú kúrò nínú trigger ní ilé yẹn jẹ́ fún pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí kó lọ sinmi. Àìjẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní jẹ́ nǹkan tẹ́ ẹ fẹ́ tó bá ṣẹlẹ̀ ojú gbogbo yín á dá o. Àtọ́jú ìyàwó tó sọ pé òun ló fà á, ojú yín á dá o. So ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ ẹ mú kúrò ní ibi trigger yẹn. Trigger ni ìyàwó yẹn jẹ́ fún pẹ̀lú nǹkan tá a gbọ́ pé ó ṣẹlẹ̀. Trigger nínú ilé yẹn jẹ́ fún, ẹ mú kúrò ń bẹ̀ lọ sí place of rest. Ẹ jẹ́ kó lọ sinmi, ẹ jẹ́ kó lọ calm. Ẹ jẹ́ kó tiẹ̀ lọ assess, kó lọ ṣe assessment fún. Àwọn kan sọ̀rọ̀ nípa pé ó lè lọ as informer, kó lè lọ as informer mọ́. Torí irú yẹn ò ní, tó bá jẹ́ bí irú yẹn tó ti lè bọ́ta yẹn kò ní fẹ́, tó bá jẹ́ pé ó ronú ni ó yẹ kó rìn lọ sí hospital. But irú yẹn ò ní rìn lọ sí hospital fún rẹ̀, so wọn ò lè treat ẹ̀ as informer. I mean as former. Wọn ò lè treat ẹ̀ bẹ́ẹ̀. Torí pé ó rìn,
ó kò rìn lọ sí hospital fún rẹ̀, kò rìn lọ sí safe place of safety fún rẹ̀, ó rìn jáde ní anything dẹ̀ ló lè ṣe fúnra ẹ̀. Fún ẹ̀yin tẹ́ ń béèrè lọ́wọ́ lórí platform mi pé kò yẹ kó fi sí section, tó bá jẹ́ bí wọ́n máa fi sí section ni because ó ti wà frustrated láti rìn jáde kó dẹ̀ rìn lọ sí place of safety. Tó bá ó dẹ̀ máa fi sí section tó bá yẹ pé bó ṣe jáde lé ó rìn lọ sí hospital fúnra ẹ̀, wọ́n á treat as an informal patient. But torí wípé kò jáde lọ sí hospital fúnra ẹ̀, bóyá ó rìn gbèrègbèrè, bóyá wọ́n lọ pick ẹ̀ nínú ilé nígbà tó ń kick off nínú ilé, bóyá wọ́n pick ẹ̀ pẹ̀lú section 135, àbí bóyá wọ́n pick ẹ̀ ní títì nígbà tó di nuisance ti títì, torí irú yẹn tó bá di nuisance ní bó ṣe bọ́ta yẹn wọ́n lè pick ẹ̀ up pẹ̀lú section 136. But yí pé tó bá jẹ́ pé òun ló rìn lọ sí hospital fún rẹ̀, irú ẹ̀yin tẹ́ ń béèrè lórí platform mi, wọ́n lè treat as an informal patient. But kò rìn lọ sí hospital fún rẹ̀, ó jáde lọ ni, ó dẹ̀ lè ṣe ẹni tó lè commit crime, ó wà risky, risky ló jẹ́ fún rẹ̀, risky ló jẹ́ fáráàlú. Wọn ò ní treat ẹ̀ as an informal patient, wọ́n máa section ẹ̀ ni. Tó bá jẹ́ ibi ni pẹ̀lú bó ṣe ṣe yẹn, ó lè lọ gan kó lọ mu drug, ó lè lọ kó lọ ṣe oríṣiríṣi, wọn ò ní treat ẹ̀. The only time tó lè treat as an informal patient ni pé bó ṣe jáde yẹn, tó bá jẹ́ pé bí ni bó ṣe jáde yẹn, kọ́pọ̀ òun ló lọ report ara ẹ̀ lọ hospital pé mò ń feel depressed o, ọkàn mi dẹ̀ sọ fún mi pé kí n para mi, mo dẹ̀ wá, wọ́n lè dá dúró kan fún nìkan. Even at that, tó bá jẹ́ informal patient tó tún fẹ́ jáde, tó wá rí wípé kò tí yẹ kó jáde pé ó wà risky, ó ló fẹ́ sáré rìn wá, tó bá fẹ́ lagídí wọ́n lo 52 or 54 fún. A lo 52 or 54 fún power of holding, wọ́n lo fún. So, fẹ́yìn tẹ́ ń béèrè lórí platform mi, mo mọ nǹkan tí mò ń sọ. Ọ̀bọ yẹn need a place of safety. Àtìgbà tí ẹ̀yin society bá mọ̀ wípé ìyà tí àwọn ọkùnrin jẹ lọ́wọ́ obìnrin, ìgbà yẹn lẹ máa mọ̀ pé kì í ṣe obìnrin nìkan ló deserve kẹ́ máa treat right. Ire o, ó dàbọ̀.